Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Òun ni ilé kéwú ẹlẹ́bọ. Àwa ń béèrè wípé kí lẹbọ tí ń bẹ ńbẹ̀ náà. Kí lẹbọ? A ní sáré Sheikh Ádámù tó wà ń bẹ. Òun ni Markaz fi jẹ́ ilé kéwú ẹbọ. Àkọ́kọ́ ni wípé ẹni bá sọ orú ẹ̀ tó ṣe orú ẹ̀ ọ̀rọ̀ òye. Ẹjá dára lẹ́kọ̀ọ́. Ibi tá ń lọ kọ́ ni àmọ́ kútùbà yá ni. Sàárè nínú Islam ká sòkú sílé ni àbí ká sin sí ìtẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ máa sọ bàkí ni wọ́n ń sẹ́wọ̀n èèyàn sí lójú ayé Ànábì Muhammad. Bẹ́ẹ̀ ni ò parọ́. Àmọ́ béèrè tí mo fẹ́ bi ẹni pé ṣé bàkí lọ sí Ànábì sí? Ìbéèrè kejì, bàkí òyìn ṣóhun lọ sí Sayyidina Abubakar sí tó jẹ́ khalifa tó jẹ lẹ́yìn rẹ̀. Ìbéèrè ẹ lè sọ pé Ànábì yàtọ̀. Sayyidina Umar tó tẹ̀lé ṣé bàkí ìyẹn ni wọ́n sin sí? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú lẹ́ni, kódà cemetery tí wọ́n padà wá lọ sí wọ́n sí kò ń ṣe ibi tó wà accessible. Ẹ wá lọ ju àwọn òkú yín nù, ẹ lè rádùn àṣẹ, ẹ lè rí ìdíjẹsẹ fún wọn lórí wípé ẹbọ kí lẹbọ ń bẹ. Tó bá sàn Ànábì sí mọ́sálásí ẹ̀ tí wọ́n ti Sayyidina Abubakar síbẹ̀ tí wọ́n ṣe Umaru síbẹ̀ ṣé ẹ̀sìn yí ẹgbẹ́ àwọn tàbí lọ. Sayyidina Abubakar kú, Aisha ni ọmọ rẹ̀ tí ń ṣe ìyá ńlá wa Aisha, ó ní kí wọ́n sin bàbá òun sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ sí sẹ́gbẹ̀ẹ́ Ànábì. Sayyidina Umaru ń kírun ń lìdí àwọn èèyàn lórí irun, àbúlù ìlú àmọ́bẹ ó fi gún lórí irun bẹ́ẹ̀. Wọ́n sáré ragabó yìí wípé wọ́n mú àwọn ìtàn kan mú wáyé pé wọ́n pa lójú ẹsẹ̀, ìtàn kan mú wáyé pé wọ́n dè mọ́ inú ẹ̀wọ̀n nígbà lẹ́yìn ọjọ́ díẹ̀ ni wọ́n tó pa. Àárẹ̀ ni orí olóyè ní Sayyidina Umaru bá jáde láyé. Bàtó fẹ́ kú ó sọ fún Abdullah ibn Umar tó jẹ́ ọmọ rẹ̀ wípé lọ bá ńlá ìyá ńlá wa Aisha sọ fún wípé ibi tá Ànábì sùn tí Sayyidina Abubakar sùn ló wu èmi náà kí n sùn. Ìyá ńlá wa Aisha sì tọ́jú ààyè nílẹ̀ dé ara rẹ̀ wípé ọjọ́ tóun bá jáde láyé kan sí òun náà sẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ mú. Ìyálà wa bá bẹ̀rẹ̀ sí ní sunkún pé mo tọ́jú àyè ìdẹ̀ra mi ni. Àmọ́ ìbàdí Sayyidina Umaru tí lóhun oṣù bẹ̀ kan wá tọ́lọ́hun bá padà ní ó já síkú ẹ̀bá sí. Ibẹ̀ lọ́dọ̀ Sayyidina Umaru sí. Tá a bá wá ń lọ Mẹ̀dínà tá à ń kírun mọ́sálásí Ànábì. Ṣé lẹ́kọ̀ọ́ ni wá? Ànábì tó ní idfanu mawtakum wasata qawmin salihin. Idfanu mawtakum wasata qawmin salihin. Ohun tó fẹ́ ló ń bẹ̀ ni wípé ẹsẹ̀ àwọn òkú yín sáàárín àwọn èèyàn rẹ̀, èèyàn gbé òkú lọ sáàárín àwọn tí wọ́n ṣe mùsùlùmí bíi tíẹ̀. Ohun tó fẹ́ lónú kẹsẹ̀ pé dandan cemetery tẹ́ ẹ bá sin sáàárín àwọn mùsùlùmí, ìtẹ́ mùsùlùmí wà, ìtẹ́ kìrìsìtẹ́nì wà, àbí èṣe bẹ́ẹ̀. Tí wọ́n bá fẹ́ sin òkú, tí wọ́n bá ń kírun sí i lára, tí wọ́n ṣe fátíà, tí wọ́n ṣàsàlátù, tí wọ́n ṣàdúà fún òkú, ṣebí wọ́n ṣàdúà fáwọn òkú tó kù àtàwátà kù. Nǹkan fẹ́ ń bẹ̀ náà nù ni gbogbo ìgbà tí wọ́n bá ti ń sin òkú sí tẹ́
ni àdúrà ó máa bá ẹni tí wọ́n sin sí tẹ́nà àmọ́ tó bá jẹ́bi tẹ́ ẹ sí sí ibi tádùá ó ti máa bá náà ni kò sí tó burú bẹ́ẹ̀. kéèyàn wá torí wọ́n sí Sheikh Adam sí Markaz wọ́n á máa ní àyè ẹbọ ó mọ ohun tó ń wí ẹ̀sìn òyí ẹ ohun tí ò yí ẹ làwọn là yí ẹ yẹn. ẹlẹ́ẹ̀kejì